ìkìdá ní sọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ mi wù mí ẹ jẹ́ kí mi dandan máa bá lábẹ́ ọmọ tí mo lọ́sàn wẹ́rẹ́ kẹ́tọ́ lọ́sàn wẹ́rẹ́ èké ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kúkú lomi ọ̀hún ṣàǹdé jọ́sí àkọ́kọ́ ló lọ yọ nílùú Ọ̀ṣun létí Ẹdẹ ìyẹn ní tẹ́lẹ̀ ròdù ọmọ àjípé ẹ̀kejì ló lọ yọ nílùú Òṣogbo ńlá sọ́dọ̀ tún Òṣogbo nílé òrò kí ọmọ àṣálà tarúgbó tí mà jẹ sí àjọsúnlé mọ̀ lóṣogbo ni àṣejìrẹ́ lomi ọ̀gbẹ́jà náà jọ́sí ọmọ onífẹ̀ àbúrẹ́ ọmọ mápá owó rẹ̀ mọ́ ọmọ fìdílà ṣẹ́kẹ́tẹ́ ẹlẹ́yìí bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀ jọ́sí iná ní kú bẹ́ẹ̀ tọ̀ sátò fi bẹ́ẹ̀ bàbá wọn ti gbé kàwé ẹ̀yọ àfúntẹ́ni ọmọ aṣọ orí kẹyọ. Èrè kárẹ̀ lèmi o, èrè kárẹ̀ lèmi o, ọjọ́ ọjà ìfẹ́, èrè kárẹ̀ lèmi o. Ẹsẹ̀ mo dúpẹ́ o, bí n bá kò nífẹ̀ẹ́ àbúrẹ́ lọ́wọ́ máa bá owó rẹ̀ mọ ìgbéga ọ̀ní ẹrù jẹjẹ. Mo lè lọ mẹ́sàn-án ní máa mú ní onífẹ̀ẹ́ wù mí. Káfárí apá kan kádápá kan sí. Kí ni àwọn wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Ìkúnlẹ̀ rúkúlù. Kí ni àwọn wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Ìyẹn funfun nẹ́nẹ́. Kí wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Aṣọ funfun nẹ́nẹ́. Kí wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Sẹ́sẹ́ ẹ̀fún. Kí wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Èèpọ̀ òòṣà. Kí ni àwọn wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Òjì ọwọ́ sẹ́gi. Kí wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Obì ipá obì ipi. Kí ni àwọn wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Àkókò ẹnu. Orí tí kì í jẹku. Orí tí kì í jẹja. Tí kì í jókòó wá bomi ọbẹ̀ lóore. Àmọ́ pé kí ni àwọn wù yìí nífẹ̀ẹ́ bàbá mi? Àfúntẹ́ni ọmọ aṣọ orí kẹyọ. Ara ò fẹ́ rẹ́ o, ara ò fẹ́ mọ̀ kó àbọ̀, ara ò fẹ́ rẹ́ o, ara ò fẹ́ mọ̀ kó àbọ̀. Ẹgbẹ́ ara fẹ̀rẹ̀ o, ara ìfẹ́ mọ̀ fáàbọ̀ o. Ara ò fẹ́ rẹ́ o, ara ò fẹ́ mọ̀ kó àbọ̀. Àní ara ò fẹ̀rẹ̀ o, ara ìfẹ́ mọ̀ fáàbọ̀ o. Ara ò fẹ́ rẹ́ o, ara ò fẹ́ mọ̀ kó àbọ̀. Àní ara ò fẹ̀rẹ̀ o, ara ìfẹ́ mọ̀ fáàbọ̀ o. Ara ò fẹ́ rẹ́ o, ara ò fẹ́ mọ̀ kó àbọ̀. Gbogbo àwọn èèyàn mọ̀ Ọlọ́run tó jẹ́ pé àwọn Kìrìsìtẹ́nì wò ó títí wọ́n lò ní El Shaddai, Adonai, Jehovah Jireh, Jehovah Nissi, Jehovah Jireh, ọba tó jẹ́ pé òun ni ó ṣe gbogbo nínú gbogbo. Ajúbà lọ́wọ́ rẹ Ọlọ́run, àwọn oníṣẹ̀ṣe àwọn náà gbẹ̀yìn, wọ́n pè ní olódì ọmọ àrè, wọ́n lòun ni akọ́dáyé, òun ni aṣẹ̀dá ọ̀run, òun la kíkanjú sọ́kiri làgìrì bàbá mi ọ̀làgìrì kàkàkà, ó náà ló kó wa jọ lónìí bí òsì òun ta là wá. If not for God, we will not be here today. Tó wá jẹ́ wípé ẹsẹ̀ ara rẹ ló fi rìn wá bí lónìí, tí kì í ṣe pé wíjì àló gbé ọ wá. Mo fẹ́ kó ọwọ́ rẹ méjèèjì kó fi pàtẹ́wọ́ fún ọmọ ayérayé, ọba tí ń bẹ láti ní ọ̀run, kò ṣe é bájà, kò ṣe é bínú sí, kò ṣe é pàtì, Ọlọ́run tí ò ṣe é sì dànù, sọ́gìrì, làgìrì, bàbá mi ọ̀làgìrì kàkàkà, níbi tó dúró tóbi, níbi bẹ́ẹ̀ ó fẹ̀. Sọ pé Ọlọ́run ṣe bẹ̀bẹ̀ láyé mi, lọ́wọ́ òkè ni o, àwọn ọmọ Ọlọ́run ò ṣe bẹ̀bẹ̀ láyé wọn ni ò jẹ́ kán sọ̀rọ̀, high five, Ọlọ́run ṣe bẹ̀bẹ̀ láyé mi. Ẹni nínú nítorí wípé a máa ṣe kí ní àlàfíbọ̀ lónìí. Ìdí ká fi máa ṣe ní àlàfíbọ̀ àfibọ̀là. Ó ní wípé àwa tá a wà ní àyín lónìí kì í ṣe àwa elédè Yorùbá nìkan. Àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè Ghana, wọ́n wà níbí tí wọn ò sì gbọ́ èdè tẹ́bi ń sọ yìí. Wọ́n kàn ń wò mí náà ni ọ̀rẹ́ mi tó wá láti Guinea Bissau, wọ́n wò pé lọ́lá wọ́tà ló ṣe yìí. Mo sì láwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ilẹ̀ Ìgbò náà ti wá. Ṣùgbọ́n tẹ́mi bá sọ pé Ìgbò èmi máa ń sọ pé àti Ìgbò àti Yorùbá àti Haúsá gbogbo wọn náà lọ gbẹ̀kọ́ dàgbà. Ṣàṣà ni Yorùbá nínú wọn tá a bá nara wa lókun. Tó bá sọ̀rọ̀ lọ tó bá fẹ́ ṣàbòsí, wọ́n máa ní àbẹ́yàwó tí ìdè ṣe o, ṣùgbọ́n bú wọn. Nígbà tó bá bú wọn lọ́wọ́ pé wọ́n gbọ́ Yorùbá dáadáa. Ìgbà náà wọ́n kú ìyá rẹ̀ jọ kan. Yóò wá sọ fún ọ pé ṣé mi lò kú pé yóò bá yà mí. Wàá rò pé ṣé bí Ìgbò ní ẹ nítorí èyí àti Ìgbò àti Yorùbá àti Haúsá táwa láti orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kan ṣoṣo báyìí ni.
ìjókòó ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú dídìde láti lè yí wá síbi ayẹyẹ ọdún àṣà Odua Image Festival tí a pè ní àwòrán àwa Yorùbá. Bẹ́ẹ̀ Yorùbá ti ẹ̀ mọ̀ kí ṣe gbogbo èèyàn ló wà ní tó mọ̀ mí fáfàní àwọn tí wọ́n rí mi fún ìgbà àkọ́kọ́ tàbí tí wọ́n ti ẹ̀ ń gbóhùn mi ẹlòmíì ó kàn mọ́ rí mi lórí àwòrán fọ́nrán káàkiri ni kò tiẹ̀ rí mi rí èmi náà rí mọ́ rí ọmọ sọ pé pẹ̀kí báyìí la kóra wa lónìí orúkọ tèmi ò yí padà ọmọ lọ́lọ́ yìí tó sọ́lọ́ ọlọ́run ní ṣọ̀mọ́ lèmi jẹ́ bí lókòrè sí ọmọ òwúrọ̀ àjíjọ ọlọ́run tẹ́lẹ̀ omi òkò nílé àwọn bàbá mi ni ọba jíjọ orí ọmọ lẹ́nu àti orí àlà nílé àwọn bàbá mi nílé àwọn bàbá tó bí mi lọ́mọ àwa náà ni oko ẹ̀ka rẹ̀ ọmọ ẹ̀ orí yóò ní burú Odua Image Festival àwa ṣe lónìí. We are here to celebrate our culture. Yes. We're here to celebrate our culture, our origin. As we go in the program, I'm going to tell you something very, very important that you need to know about this, our culture, why we need to gather here to celebrate, to debate, to rejoice together. There are some things that are in our culture in Africa that is not in other culture. There are some beauty in African culture that you cannot see in other culture. Yes. Ìwà ọmọlúwàbí tiwa ni. Káàkiri kásàríyá ìwọ tiwa ni. Àwọn Áfíríkà la máa ń béèrè ara wa. It is in Africa that you ask after the welfare of your brother and your sister. Ní àwọn apá àbòmíràn tẹ̀lé òní dárúkọ, àwọn ìyẹn ó bá wà láyé òwò àfẹ́lẹ́ náà rẹ̀ kó bá sì ti láyé àgùnkùnlá àgùnkùn tẹ̀tẹ̀. Yes. Ó wá kì í o wípé ẹkú kalẹ̀ lẹ́yìn ọba dẹ́yìn mi tó rẹ́rìn músẹ́ bí ìbejì lẹ́kùn kò sí nǹkan tó kàn lé mi òmò èèyàn ní kí ló That's what it is. Ladies and gentlemen, can't you see? New Jersey, are you ready now? Be ready. Oh, you know now, you do a very good job. Give me a hug. Please, let's clap for this beautiful lady right here, please. Let's clap for this beautiful lady right here. Ọ̀rọ̀ saka lẹ́nu ẹ̀. Ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn mọ́jà tó bára wájú lẹ́rọ máa fi jẹrẹ ohun fún káàrí nu. Okay, ṣàrọ̀rà. Shout out to everybody sitting down right here. My name is Aladdin. I'm from Dallas, Texas. Èmi lọmọ Ìyálọ́jà ní Ìbàdàn. Please, I want everybody right here to clap for themselves, please. Let's clap for ourselves. These are the real people. These are the real people and these are the real ọmọ Yorùbá. Àwọn Odua gangan lélẹ̀. Agbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá síbí lẹ́yìn ọdún tó ń bọ̀ àjọ máa ṣe ni. Wọ́n ní ṣe lẹ́yìn yìí. You did a very good job. And we have to put all this energy together to make sure we celebrate Odua Image Festival 2021. Shout out to my partners DJ in the building, DJ Mickey. Are you ready now? DJ Mickey, shake me here for one. Let's go there, drop that music. Cheer. Because tonight we put this together to make sure we call back ourselves to the culture. A ṣe ètò yìí láti jẹ́ kí a máa rántí pé Odua. Thanks so much, Lola. Odua is a very big thing. When you're talking about Odua, tá a bá sọ̀rọ̀ nípa Odua, àwọn bàbá ti rẹ́ pé àwọn gangan ní Odua, wọ́n wà bí lẹ́yìn. And I'm going to be sending a big shout out to everybody they're going to be sitting on the red carpet, the blue carpet, the green carpet, all the kind of events tonight. You are all doing a very good job because some people are in their house right now when they know we're going to be here today. But because you all are wonderful people, you are here today. God bless every one of you right here. Before we start anything, let's start from God. Ọlọ́run Elédùmarè. Olóborí ohun gbogbo ní ayé. So we start from prayer. Right now, I want to call my mother to come and pray for us. In the Christian way, and I will call another brother from another mother to come and pray for us in a Muslim way. Let me call Mrs. Reverend Victoria Kings to come and pray for us.
ẹ bá wa pa àtẹ́wọ́ fún wọn. Ẹ bá wa pa àtẹ́wọ́ fún wọn. Lágbára Ọlọ́run ọba òkè àní wáyìtì tó bá di ọdún tó ń bọ̀. Ẹ ṣé Reverend Victoria Kings. Victoria Kings, thanks so much for coming on the stage. God bless you, my mother. Ẹ ṣé tó mọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run alágbára. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọba tó ti wà káyé tó wà, ọba tó tún máa tún wà nígbà tí ayé òní sí mọ́. Kábíyèsí Ọlọ́run ògo. A dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga. A gbé yín ga títóbi lórúkọ yín. Ọba tí ó jẹ́ ká dá ọjọ́ òní. Tí ọjọ́ òní tó wá ṣojú ẹ̀mí wa. Tí gbogbo wa péjú sí bíbá Olúwa gbé yín ga. Bàbá ẹ gbọ́ ẹ wa. Bàbá ẹ̀yin wa. Olúwa wá fi ìpàdé yìí, àwa fẹ́ fi sí abẹ́ àkóso yín. Olúwa ní kẹ́ wá jọba. Bá a ṣe ń gbé àṣà wa lárugẹ, Olúwa tá à ń gbé lárugẹ, Olúwa jẹ́ kéènì kẹ́ kó yẹ wa. Gbogbo àwọn tá a ṣe ń retí tó ń bọ̀ lọ́nà, Olúwa bá wa mú wọn dé kọ́kọ́. Gbogbo nǹkan tó máa ṣe lónìí, Olúwa bá wa fàṣẹ sí. Olúwa bá wa fi wé sí. Bàbá ti tún wá ṣe tán, bá tún fẹ́ kúrò bíbá, Olúwa jẹ́ ká bá re nílé, jẹ́ ká bá re pàdé. Ọdún yìí jẹ́ kó jẹ́ ọdún ayọ̀ fún gbogbo wa. Títí tí ọdún yìí máa fi parí, ẹnikẹ́ni wa ká má rí kòrò, ká má mọ̀ kòrò, ká má rí nǹkan tó máa bà wá nínú jẹ́. Olúwa kẹ́ wá jẹ́ kí ẹnu wa kó gbọpẹ́ jù báyìí lọ. Nígbà tó bá tún máa péjọ láti ṣe irú ayẹyẹ yìí ní ọdún tó ń bọ̀, Olúwa jẹ́ kó dùn jù báyìí lọ. Bàbá gbé yín ga, Olúwa gbọpẹ́ gbà yìí. Torí a gbàdúrà ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Right now, let me call a brother from the Muslim side to come and pray for us. Alhaji Nuruddin, the light of Islam. Please, let's clap for him, please, when you come to the stage. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́, ẹ jọ̀ọ́. God bless you, my brother. Sallu ala nabiyil karim, sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo àwa tá wà ní ìjókòó yìí. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin arìnrìn-àjò tẹ́ wá láti lómi yàtọ̀ síbi tá wà yìí. A máa bẹ̀rẹ̀ pẹ̀lú Bismillahirrahmanirrahim. Kí Ọlọ́run jẹ́ kí gbogbo ìjókòó wa yìí kó já sí ọpẹ́, kó dẹ̀ bá wa mú un dùn. Tó bá tó a di ọdún tó ń bọ̀ náà tàbí bẹ́ẹ̀ ṣe ká dúpẹ́ jújù báyìí lọ. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Ìwọ Ọlọ́run a bẹ̀ ẹ́ pẹ̀lú orúkọ rẹ tó ga jùlọ, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. A ti wá fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí báyìí. Tá a bá ti wá ń parí tá a ń padà síbi tá a ti wá. Ìwọ Ọlọ́run ìwọ ló ní ààbò tó péye jù. Jẹ́ ká gbúrò ayọ̀ pẹ̀lú ara wa pé gbogbo wa la délé ní ayọ̀ àtàlàáfíà. Àwọn tá a dẹ̀ fi sílẹ̀ nílé náà tá a fi wá sí nígbà ìwọ Ọlọ́run má jẹ́ ká bá wa nínú ìbànújẹ́. À ń dunnú ayọ̀ báyìí bá ń ṣe ọdún Odua Image Festival. Ìwọ Ọlọ́run jẹ́ ká rí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀láyé. Ìlú tá a ti fi sílẹ̀ tá a ti wá sí bí orílẹ̀-èdè Nàìjíríà àti Yorùbá lápapọ̀ ìwọ Ọlọ́run bá wa mú lùlù náà dùn. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ard. Man dhal ladhi yashfa'u indahu illa bi'iznihi. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوطه حفظهما وهو العلي العظيم آمين 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 سبحان رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. But right now we need to add up to the prayer section because we are from Africa and we are original Africa. And every one of us right here know what we are doing today. We are celebrating the image of Odua. So right now, I want anyone can just pray for us in the traditional way. Anyone? Can anyone pray for us in the traditional way, please? Okay. Mr. Odua, àwọn ọmọ náà jẹ́ Odua, níbo ló wà? Àlọ́ gbé microphone fún wọn ni. Odua. Get to see what I see, or get to see what I saw. I learned my faith. I'm gonna have to change later. I'm gonna change. God bless you, my brother. Please pray for us. Ìbà Olódùmarè,
ìbá kọ́dá yé àsìdáyé adúpẹ́ pé a dá ọjọ́ pé inú wa ló ń dùn inú wa ò ní bàjẹ́ o gbogbo àdúrà tó ti ṣe àṣìṣe mọ́ wa lára o àbúrò nìkan wa o àti ṣe ọdún àṣẹ mi lágbẹ̀rẹ̀ Èdùmàrè èrè wọn àti wà lọ́wọ́ torí ọdún fàpá sọ̀rọ̀ kan wọ́n ní ọ̀sẹ̀ tó rátètè akérèdé tó dàgbà ló ń jẹ́ òjò máa lẹ̀ bẹ́ẹ̀ ni àjọ olúmi tètè lágbà wọ́n ní dùnmí làmí lùmí ẹ̀bọ̀n ọmọ tí alágbò alágbòwọ̀n tí egógún ọ̀sẹ̀ là ń pẹ́já ní akéré ògiri ìbòjò lómi ọ̀nà láwẹ̀ tó dùn lápárọ̀ lóde tó náà lẹ́sọ̀ ẹja gbọ́dọ̀ máa tọjú ọ̀run bọ̀ wálé ayé ọ̀gbẹ́ àbífọ́jì kìíní adífá fún wọn ní lóṣè alókè fún wọn nílé ẹjí kan ìjẹ̀bú là ń pè lóṣè ẹjí kan là ń pè lé òdẹ̀fẹ́ òdáyé bó ṣe wá lówó bàrà lóṣè tí wọ́n bí wọn bá rọ̀ òkú ẹjí kan jẹ́ká bá wọn lówó bàrà lóṣè á bí wọn bá rọ̀ òkú ẹjí kan ọkọ̀ òkú àkóbalẹ̀ o ilẹ̀ kó tó wà lọ́wọ́ o aṣọ ọdún aṣẹ mi ọdún tó bọ̀ ká pọ̀ jù báyìí lọ o èlé là máa ń bọ́ wọn ayò ilé wa kó wọn adéṣowó ọlá ìdí gbogbo ọkọ̀ àkóbalẹ̀ o tọ́nà wọn ní pèmí aró wọn ní kíkì àjà gbòǹgbò adífá fún ọ̀rọ̀ mi làjà náà bàbá ló bá wọn fi gbórógbó mulẹ̀ nímọ̀ yọ lọ́fìn ìjẹ́ wa ti fi gbórógbó mulẹ̀ àwòkú mọ́ o pèmí aró ìkì àjà gbòǹgbò pèmí aró ọkọ̀ wọn balẹ̀ o aṣọ́dún aṣẹ mi o ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Thank you so much, my brother. That's a very real one right there. And let me, in case you don't understand the reason why we do that, because we try to carry the culture around globally. Like this, my brother right here might not actually understand the reason why we call Christian, Muslim, and my brother in blue. It's because in Africa we have our own culture. I don't care, I don't know how you do your own culture. I am Shogo, and tonight I'm going to be turning church into be coming out with my own costume to see I am Shogo, and I still believe in my God. I still go to the church, but I believe more in Shogo. Do you know the reason why I believe more in Shogo? That is why you have to follow up with the program, because we have some gift right there to get. People are taking this home today, right? Oh my God. When it is, God bless you. Oh yeah, ṣoríire olówó kí tẹ̀lẹ̀ ní gírígírí jẹ́jẹ́ lolówó máa ń tẹ̀lẹ̀ lágbára ọlọ́mọ bá ayọ̀ yóò ní bàjẹ́ ẹ káàbọ̀ bàbá. ẹ kú ìjókòó ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dá yóò tẹ̀ bá wà ń bẹ́ o. wọ́n lẹ́ranko tó jẹ tí òfin tògún ṣe kí wọ́n ní ọ̀sẹ̀lẹ̀ sí. ọjọ́ pa alápàtà ó pe oníṣọ̀nà ọ̀fàwọ̀ ẹ̀rándè. jẹ́ ìbá bàbá ajúbà lọ́wọ́ Olódùmarè ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ oríṣà kejì omi. ohun tó mú mi wá síbí lónìí ohun tí ó máa ń gbé mi kiri náà ni pàtàkì àṣà àti èdè Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀sìn káàgbà àyàn ni ajẹ́ mùsùlùmí ni o ajẹ́ kírísítánì ni o alẹ́tọ̀ọ́ láti yan ẹ̀sìn wa tó bá wù wá ṣùgbọ́n ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn ẹ má jẹ́ ká fi kan dà kan nù mọ́ra wa lọ́wọ́. ọmọ Yorùbá tí ọba mọ̀yàn kí kọ̀ láṣà tí ò lè wọṣọ ẹ jẹ́ kí n play kíní kan bí bá rí play. ọmọ Yorùbá tí ọba mọ̀yàn kí wọ́n ní kò ní àṣà. That means you don't have respect to great elders. And that is the reason why we bring this program together. Shout out to all your land once again for bringing this together. Because okay. You wanna play something? Let's do that real quick. God bless you, my sister, for coming out. God bless you. God bless you. The time is not on our side. Let's get it on. DJ, can you please? Rìkọ́dì kéékèèké kan kiri lórí ohun tí mo máa ń sọ̀rọ̀ lé lórí níbi gbogbo tí mo bá lọ. Wọ́n ní ọ̀tàátà ọ̀sẹ̀ yẹ àìmọ̀ bá dédú àmọ́rú ẹni. èèyàn tí mo bá yìn wọ́n làlújẹ́ ni mo bá kó ogun lókùrù
Yeah, okay. bá a dé lu àmọ́rú ẹni o kò pé ǹjẹ́ kí agbélére kọ́ máa gbóhùn mi bọ̀ látòkun àlùkò kọ́ máa gbóhùn mi bọ̀ látọ̀sà gbogbo tí mo máa ń sọ ni pé irú bá ti kú kí aṣọ fàya èròjà wèrè ti pé wọ́n tó bá ti sọ àṣà nù tó sọ èdè nù ó ti sọ ìkọ̀rí rẹ nù ó ti sọ ìrẹ́jìnà rẹ nù àgàgàgà ọ̀pá wá tún ní ilé ìtẹ́mi nílẹ̀ ẹ̀kẹ́ yìí àìdẹ́ntìtì káàdì ìlú ètò ìbẹ̀rẹ̀ ẹ̀kẹ́ mi tó ọ̀pá ti ní wọ́n lè pè ọ́ láwùsá wọ́n lè pè ọ́ ní Ìgbò wọ́n lè pè ọ́ ní kẹ́ńtẹ́ní kódà wọ́n lè pè ọ́ ní ọmọ orílẹ̀-èdè míì bá ọba sì ní òṣèlú ẹ mọ̀ gbà mí o ó kù dẹ̀dẹ̀ ká gbé wùdákẹ́ sáwọn ajá ni ó tẹ́rí gbaṣọ o. Òní fẹ́ bá yín lọ lé padà. Nígbà débi débi ọmọ mẹ́rin mo kó wọlé. Nígbà mo dé mo fẹ́ ṣe bí ẹni pé wọ́n gbọ́ Yorùbá mọ́. Wọ́n wà jókòó wọ́n máa wò wọ́n. Gbogbo ohun tí a bá sọ pátá wọ́n máa wò wọ́n bí orí tí a gé lẹ̀ ni. Ìyá wọn wà máa sọ fún mi pé bàbá yín ọ̀gbọ́n tẹ̀ ń wí. Èyí wá mú wọn láti máa sọ Yorùbá tipátipá. Ṣùgbọ́n nílẹ̀ tòmítọ́mọ́ yìí, gbogbo wọn ni ó sọ̀rọ̀ tí ó pòwe. Tó o bá rí wọn, ó mọ̀ wọ́n ní ọmọ Yorùbá tòótọ́. Ẹ dákun ẹ kọ́ ọmọ yín ní èdè yín kó lè sọ. Ọmọ tó máa ń sọ Yorùbá tó máa ń ju bàtà tó ní ìdùnnú ọmọ òyìnbó Amẹ́ríkà fún pọ́nbélé ni. Níparí oṣù tó ń bọ̀ yìí, èyí pẹ̀lú rẹ̀ àjọ ń lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ Yorùbá ní Illinois. Ara àwọn ọmọ tá a kó láti lọ Nàìjíríà tí wọ́n lọ kọ́ èdè Yorùbá ni. Bẹ́ẹ̀ bá ti kúrò títí láyọ̀ òyìnbó, ọmọ òyìnbó pọ́nbélé ni. Ìyẹn wà lórí túbù káyọ̀dé òyìnbó títí láyọ̀ òyìnbó. Ara àwọn ọmọ tá a kó lọ Nàìjíríà tí wọ́n lọ kọ́ Yorùbá ni. Wọ́n ń fi Yorùbá jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri àgbáyé. Ayéfẹ́lẹ́ fẹ́ ṣeré ní Canada, ọ̀rẹ́sẹ̀ sí Káyọ̀dé láti Amẹ́ríkà, ó ra tíkẹ́ẹ̀tì tó wá dùbù pẹ̀lú òun ní Canada. Ọmọ òyìnbó ni kí wá ló sọ ọmọ tiẹ̀ àti ọmọ tèmi tí ò ní lè sọ Yorùbá. Èdè Yorùbá ni mò ń kọ́ ní Amẹ́ríkà láti 2007. Ọdún méje ni mo fi kọ́ ní Rogers. Lọ́wọ́lọ́wọ́ báyìí mò ń kọ́ èdè Yorùbá ní NYU. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ń kọ́ òyìnbó ni wọ́n. Ṣùgbọ́n wọ́n ń sọ Yorùbá dáadáa kí ló sọ ọmọ tiẹ̀ tí ò ní lè sọ. Ẹ̀sìn òpé kọ́mọ ó mọ̀ sọ Yorùbá. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀, Christian ni mí, oníwàásù ni mí, evangelist ni mí. Ọ̀tọ̀ ni kó sọ èdè rẹ, ọ̀tọ̀ ni kó dífá, mo ò bẹ̀ ọ́ kó dífá, mo ò bẹ̀ ọ́ kó ṣàwọ̀ bó o bá fẹ́ ṣe. Tó o bá ti gbọ́ èdè rẹ, o ti sọ ìpọ̀rí rẹ nù. Òdodo ọ̀rọ̀ ní o. O ti sọ ìpọ̀rí rẹ nù. Ọmọ tó sọ lẹ́nu, ó ṣàpò ìyàkọ́. Ẹni tó ń lọ sẹ́dẹ̀ tó sọ ẹ̀dẹ̀ tó gbàgbé ẹ̀dẹ̀. Níjọ́ tó bá ti ẹ̀dẹ̀ dé, ibo ló máa dé sí. Tó gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wá bí mo bẹ̀ yín. Mo fi Olódùmarè ọba bẹ̀ yín. Ẹ má wùwà orò. Ẹ ṣe bí egúngún. Egúngún àtòrò ọmọ ìyá làwọn méjèèjì o. Wọ́n la àjò ní o. Nígbà tí wọ́n dájò, egúngún
wọ̀lú gbogbo tí ó kú wọ̀lú ẹ̀ ní rántí ṣùgbọ́n orò kò rántí kankan. ẹ ṣe ló sà ó wù wá kájí ọmọ pẹ́ lẹ́nu. nígbà tí kí n parí tán kí wọ́n mọ̀ lọ. God bless you, sir. nígbà tí egungun wá ní òun lọlé egungun náà òun lọlé orò ní àṣírí ìwọ̀n òdìbò egungun délé wọ́n béèrè orò lọ́wọ́ egungun ẹ̀gbọ́n rẹ̀ dà òru ní ẹ fi kojú mọ́rọ̀ wálé òru ni wọ́n fi kojú mu wálé toró ti gbàgbé ilé kò gbédè mọ́ ọ̀gbá kan mọ́ àwọn obìnrin tí wọ́n mọ̀ pé wọ́n fi ṣẹlẹ́yà wọ́n ní wọ́n ṣàgọ́ ọ́nú ilé. ẹ má jẹ́ àgbàgbé ilé ìlú òyìnbó dùn Amẹ́ríkà dùn àwọn ọmọ Yorùbá wà ń lù yìí wọn ò mọ̀lé mọ́ wọn ò lè padà lọ lé mọ́ ọmọ yìí ò ní sọnù ìran yìí ò ní sọnù ẹjọ́ gbogbo wa kókó tí mo wá bá wa sọ ní lónìí nù ẹnikẹ́ni tó bá fẹ́ kí ọmọ àwọn kó èdè Yorùbá ẹ gba nọ́mbà mi ẹ gba àdírẹ́sì mi a ní nẹ́tíwọ̀kì tá a fi ń kọ́ káàkiri Amẹ́ríkà kò padìrẹ kọ́ ọmọ yín ó wà lọ́dọ̀ mi kó tó kọ́ Yorùbá ó ti ẹni jẹ́ pé mi kí n ó kọ́ ó lè jẹ́ pé lára àwọn olùkọ́ tá a jọ ń ṣe ni wọ́n kọ́ tí ó gbọ́ inú yóò dùn ohun tí arábìnrin yìí ṣe ẹ jẹ́ ká ràn lọ́wọ́ lórí tó ṣe yìí ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run ní jẹ́ kábàámọ̀ ọmọ yín ò ní dànù mọ́ yín lọ́wọ́ ó ní mo lè bá yín sọ lónìí nù ọba tún ti jọ́ mi àtùmọ̀ gbádùn ara wa ẹ ṣeun. Thanks so much, sir, Mr. Baba. That is what I really I copy a lot from what you said. God bless you for coming this year. Like next year, I don't mind sharing. God bless you, sir, Mr. Abayo again. You know what it is? On to the next one. Shout out to the Alliance in the building. I want to know Jesse. I want to give people. God bless you. God bless you for coming. Alliance from all the way from DC, Washington DC. Oh my God! Sorry, I was sleeping on the bicycle. Sorry. All the way from DC. I want to DC. Oh, Washington DC. God bless you. Thanks for coming. And Ẹkún Joko, àwọn gbóyìnbó, èmi ò gbóyìnbó, àwọn ọlọ́gbọ́n lọ sí èmi ò lọ sùn. Èbò tààràtààrà tí wọ́n bá ṣe àṣìṣe mistake ẹ mọ̀ bínú o. Torí tọ́tẹ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ sùn ìdá àti sàkú ni wọ́n fi dá mi padà sílé. I know. Ibi Ìbàdàn ló lọ. Òtijọ́ high school. Ṣé bí wọ́n yìí jọlẹ̀ fẹ̀yìn jọlẹ̀ Okay, fẹ̀yìn John. Báyìí ká bẹ̀rẹ̀ yẹn sìn ọ́. A ṣì máa ṣe kíní yẹn fún ọ. A máa ṣe fún ọ. On to the table now. Let's go to the table right now. Are you ready?